Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin ọ̀rẹ́ mi lórí ayélujára. Orúkọ mi ni Bashira. Mo jẹ́ ẹni tí wọ́n ń pè ní immersive trainer or immersive developer. Ní tó bá wù yín ẹ lè pè. So lénìí a máa sọ̀rọ̀ nípa engine kan tá à ń pè ní Unreal Engine. Bó ká tó sì wá débẹ̀ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa ilé-iṣẹ́ wa tó ń jẹ́ Pillowcats. Kí ni Pillowcats? Pillowcats jẹ́ immersive training and development company tí a ti máa ń train àwọn staff, individuals, àwọn tó bá fẹ́ ṣe videos fún immersive videos, fún advertisement, fún marketing, fún content, wọ́n fẹ́ ṣe games, wọ́n fẹ́ create interactive videos. Oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ a máa ń train. A yẹ tún máa ń ṣe focus training fún àwọn èèyàn tó jẹ́ pé àtijọ́ ọjọ́ yìí ni wọ́n ti sọ pé àwọn fẹ́ ṣe kọ́ọ̀sì kan, wọ́n ti dúró lórí ẹ̀ látijọ́ ọjọ́ ẹ̀, wọ́n ò rí kọ́ọ̀sì ọ̀hún ṣe, wọ́n ṣáà ń ṣe yàn, wọ́n ń ṣe yàn. A máa help pẹ̀lú yẹn náà. Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa lórí pillowcats.com lórí YouTube náà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. So bí mo ṣe ń sọ lọ lénìí, a máa sọ̀rọ̀ nípa Unreal Engine. Kí ni mo pè é? Unreal Engine. So ẹ ti rí bí mo ṣe open Unreal Engine sí ẹ ti rí àwọn nǹkan tá a lè fi ṣe. Ṣe ti rí àwọn oríṣiríṣi nǹkan tá a fi ń ṣe bí ẹ̀ṣẹ̀ ti rí àwọn oríṣi nǹkan tó ti fi ṣe in the past. So lénìí a máa kọ́ bá ṣe máa install ẹ̀ sórí kọ̀ǹpútà wa. Ẹ ti rí àwọn nǹkan tí mo fi ń hàn yín bí simulation, bí automation, bí ìwọ tó bá fẹ́ design mọ́tò tó bá wọn pé ìwọ ló fẹ́ ṣe mọ́tò tó ju ti Tesla lọ lè ṣe o lórí engine yìí náà ni o. Ó fẹ́ ṣe bí àwọn movies tí àwọn èèyàn wò recently. Ó fẹ́ break into entertainment. Ó fẹ́ create nǹkan tó yẹ pé àwọn èèyàn máa ń pé báwo ló ṣe kíní yẹn? Orí engine yìí náà ti ń ṣe gbogbo ẹ̀. Ó fẹ́ kọ́lé agent ní ẹ, ó fẹ́ fi ilé hàn tenant àbí architect ní ẹ, ó fẹ́ fi ilé hàn àwọn investors ẹ láti sọ pé mo mọṣẹ́ yìí o, mo mọ̀ dáadáa ni o. So lọ́rọ̀ kan ẹ di asáré download kíní yìí láì waste time. So o ò ní lọ sórí download tó bá fẹ́ download. Wàá lọ sórí, wàá click logo Unreal. Tó bá ti wá click logo yẹn tán, wàá wá lọ sí àṣetúrò àwọn nǹkan tá a fi ṣe. Ṣetúrò oríṣiríṣi. Ṣetúrò. Wàá wá lọ sí Unreal Engine, wàá click ẹ̀. So tó bá ti wá click Unreal Engine, wàá wá scroll down, wàá wá lọ sí Get Unreal Engine. Wàá wá lọ síbi Download Launcher. Bùkátà ẹ̀ tó débi Download Launcher, ẹ jẹ́ ká kọ́kọ́ wò bóyá kọ̀ǹpútà wa bóyá ó lè gbé nǹkan ẹrù ni o. System requirements. Ó yá ẹ jẹ́ ká lọ wò. But tó bá yẹ pé bóyá bí laptop ẹ tí ò bá ti ju bí 3-4 years lọ, ó wà okay, but ṣáàjà lọ wo requirements. So àwọn requirements mo lè show yín níbi tó ti ń wò lórí kọ̀ǹpútà, but for now kò ṣáà wò bẹ́ẹ̀ pé àwọn nǹkan Windows wo ló need, kí ni capacity, kí ni graphics cards wo ló need, bóyá Linux ló ń lò ní, bóyá MacOS, bóyá Windows ní. Bá ti wá ṣe yẹn tó wọ́n wá click Download Launcher. So yẹn máa gbé Epic Launcher, yẹn máa download it, which is about, as of the time of recording, is about 82 megabytes. Tó bá ti wá download ẹ̀ tán, ó máa wá sọ fún yín pé kò sign in. Ṣé ti rí bó ṣe ń ṣe lórí kọ̀ǹpútà tèmi? Èmi ti ní lórí tọ̀dọ̀ mi tẹ́lẹ̀, so mi ò ní download ẹ̀ nínú fídíò yìí, but mo kàn fẹ́ fi hàn yín ni, so màá stop ẹ̀. So lẹ́yìn ìgbà tí a bá ṣe yẹn tán, ó máa ní kò sign in. Tó bá ti wá click sign in. Ìwọ tó mọ̀ wípé first time tí wàá ṣe lélẹ̀, obviously ò ní sign in, wàá create account ni. So wàá wá lọ sílé create account. Máa ipò ti ní Google account tẹ́lẹ̀ àbí Steam account àbí Disney account, o lè fi yẹn wọlé. Kò tó bá sí ní kò create, kò lè fi information yẹn sí. Lẹ́nu mo máa ṣe step by step. Jẹ́ kó jẹ́ default. Ibi tó bá ti wà, jẹ́ kó jẹ́ default. Máa yà wípé okay o fẹ́ change, o fẹ́ lọ jẹ́ kó download síbí kan. Rárá, kò jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. But tó bá wá
Tí àlàyé yẹn ò bá yọrantí dáadáa, mo lè tún ṣe fídíò tí máa show ibi files mi. But for now, for today, a kò fẹ́ breeze over bá ṣe máa download engine. As of time of recording, we're 5.7 ní latest engine. Now, one of the problem pẹ̀lú téèyàn bá download latest engine ni wípé ó lè ṣì wà ní beta state. Kí ni mo mean by that? Ó lè ṣì wà ní state tó jẹ́ pé wọ́n ṣì ń test ẹ̀ lọ́wọ́. So, version before is ló máa wà advisable kéèyàn lò download. Ṣé o ti rí ibi tó ti ń ṣe download launch ẹ̀? Nítorí mi ti ní install ló máa show lórí tiyín. So, wàá wá lọ síbi library. Ibi library ni wàá ti wá click engine versions tó ti máa gbóríṣiríṣi version wá. Tó bá wá like version tó ti download tẹ́lẹ̀, ó ti rí bí mo ṣe sọ gbogbo àwọn tí wọ́n ti ní in the past nìyẹn. So, as of time of recording, 5.73 ni latest one. But wàá ṣáà mú tó máa yẹ pé o ti ní version tó higher than that is very okay. But tó bá lower than 5.7, my advice kó download 5.7 yẹn. But tó bá ní higher than that, recording yìí wà okay fún ẹ láti lò. So lẹ́yìn ìgbà tí bá download tán, ó lè take a couple of minutes because first time ẹ ní. Then ó lè wà a little bit heavy. Tó bá fẹ́ reduce heaviness yẹn, mo tún lè show video kan tí wọ́n máa tí wàá rí tó máa fi hàn ẹ́ ní bí wàá ṣe reduce àwọn nǹkan tó máa yẹ pé àwọn games bóyá mobile games nìkan ló fẹ́ ṣe ni, bóyá ti cinema nìkan ló fẹ́ ṣe ni o, bóyá iOS nìkan ló fẹ́ ṣe ni o. Kó bá lè reduce the file size àbí o dẹ̀ lè clear computer. But roughly tó bá ní free 10 gigabytes, you're fine. But 10 gigabytes kọ́ ni wàá fi download ẹ̀. Mo kàn sọ wípé by the time tó bá ní project and everything, kó má bàa pọ̀ jù. 10 gigabytes mo jẹ́ ń sọ is just specifically for this engine ni o. Kò ń ṣe wípé bóyá fún gbogbo kọ̀ǹpútà o. Fún engine yẹn pé tó bá lè fún ní space ibi 10 nínú at least kó jẹ́ pé 1/3 space kọ̀ǹpútà ẹ̀ wà free. So lẹ́yìn náà tó bá ti wá install ẹ̀ tán, ó máa ṣe ní background. Màá gbé ilé jáde. Ṣo ti rí nǹkan tí mo fi hàn sí máa gbé jáde. Tó bá ti wá gbé jáde tán, ó ti rí wọ́n ti show tó ní films, tó ní architect, tó ní automotive, tó ní games làwa máa ṣe lénìí. Ó ti show simulation. Simulation ni fún bí training. Irú tá à ń ṣe kó wá jẹ́ real life kó máa train. So a máa click games, a máa click blank, right? A máa click blank. A máa wá lọ sí blueprint, desktop. Tó bá ti mọ capacity kọ̀ǹpútà ẹ̀ gbé sí scalable, yọ starter content tick yẹn kúrò, yọ blue content tick yẹn kó yọ kúrò. Kó wá yọ má fi ray tracing sí àwọn méjèèjì ó jẹ́ kó blank. Kó wá kọ project àkọ́kọ́ síbi orúkọ project name ẹ̀. Project àkọ́kọ́ ni kó kọ síbẹ̀. Má worry pé mo kọ my project fún training tó lóyìnbó nìyẹn. But project àkọ́kọ́ ni wàá kọ sí fix yẹn. So bá ti wá kọ project àkọ́kọ́ yẹn wàá wá create project yẹn. Now, so bá ti wá create project wàá wá gbé MC project jáde. Ìwọ má worry. Mo wà pẹ̀lú ẹ̀. A máa create game at the end of tá bá ti ṣe gbogbo training wa. Ṣá máa follow wa. Make sure kó like, kó subscribe, kó má miss any one of our videos. Ìwọ tó bá ti wù kó fẹ́ train career àbí bóyá báwo làwọn yẹn ṣe máa ṣe kíní yìí tó ṣe máa ṣe. Ṣáà jẹ́ kó jẹ́ pé nǹkan tí kò ń ṣe nǹkan burúkú ló fi ṣe. Because oríṣiríṣi nǹkan láti rí lórí internet ẹ̀ sì nǹkan lọ́wọ́ ṣàánú wa. Now, back to nǹkan tá à ń kọ́. So, ṣe ti rí nǹkan tó máa gbé jáde tó bá ti open kọ̀ǹpútà. Bá ti open ni ó máa gbé jáde. Tó bá ti gbé jáde tán, má worry. Mo wà pẹ̀lú ẹ̀. A máa tún ṣe another one. Red tó wà lókè tó sọ pé landscape ẹ̀. Mo má worry bó ṣe yẹ kó rí náà nìyẹn. Bí kọ̀ǹpútà ẹ̀ ṣe máa rí nìyẹn. So tó bá ti wá rí bẹ́ẹ̀, a tún máa ṣe training. Má gbàgbé o. Subscribe sórí channel wa. Tó bá dẹ̀ fẹ́ ṣe advert ni, fẹ́ create game ni, a wà fún ẹ. Wá sórí Pillowcase. A wà affordable àmọ́ cheap because iṣẹ́ ló wọnú kí a máa create àwọn things very engine need time and energy and expertise. As ẹ ṣe tẹ listen